fún ẹ̀yin tí ẹ wà ní serious relationship tàbí ọkùnrin tí ìyàwó ẹ̀ yàn lè, ẹ bá mi wá eyín tó gùn jù ní ẹnu ọ̀ká, ẹ ra orí ọ̀ká eyín ẹ̀ tó gùn jù yẹn yọ, ẹ lọ pẹ̀lú wóró atare kan, ẹ fi sí gbẹ́rẹ́ ẹyọ kan sórí nǹkan ọmọkùnrin yín. Ìyàwó ilé ni mo sọ, tó mọ̀ pé ìyàwó ẹ̀ yàn lè àbọ̀ wà ní serious relationship ó ń shit. Then number 2, ẹ bá mi gẹ́ẹ̀tì ìgbín, ọ̀tọ̀ tún leléyìí o, iṣẹ́ ọ̀tọ̀ lélẹ̀ tí mo tún fẹ́ sọ. Ẹ bá mi gẹ́ẹ̀tì ìgbín ẹyọ kan, ẹ gbé kalẹ̀ kó máa rìn lọ. Tó bá rìn lọ, tó bá jẹ́ ọ̀bẹ tó kúnná àbí àdá, ẹ fi gé orí ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ wá ìgbálẹ̀ tó ti fi gbálẹ̀ dáadáa ẹyọ kan, ẹ gé orí ìgbálẹ̀ yẹn, ẹ fi gún orí ìgbín tẹ́ gé yẹn, ẹ gbé síbì kan kó gbẹ. Tó bá gbẹ, ẹ jó pẹ̀lú odidi atare àjà kan, ẹ lọ́ pamọ́. Ṣé wá rí ìgbín tó kù yẹn, ẹ bá mi wá ewé àlùrọ, ẹ lọ́, ẹ wá kó lórí, ẹ kó sójú ìgbín eléyìí tó ti sá wọlé yẹn, ẹ kó sí, ẹ gbé kalẹ̀ like 9 days so that ó máa lè fi jẹrà. Tẹ́ bá fẹ́ bá obìnrin yẹn ní àjọṣepọ̀, ẹ máa fi pa nǹkan ọmọkùnrin yín. Iṣẹ́ yìí nǹkan tó ṣiṣẹ́ fún tí ọkùnrin míì bá fẹ́ bá ìyàwó ẹ̀ sùn, okó ẹ̀ máa sá wọlé. Nǹkan tí ẹbu yẹn wá ṣiṣẹ́ fún, tó bá wá likely pé bóyá wọ́n sọ̀rọ̀ jáde tí wọ́n wá bá ẹ, tí wọ́n bẹ̀ ẹ́, wàá bù nínú ẹbu yẹn, wàá bù fún ẹni yẹn kó lò ó, okó ẹ̀ máa padà jáde. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ wá, ẹ má yẹ ká fi iṣẹ́ ìṣe ìkà o. Ọ̀sẹ̀ ayọ̀ ni gbogbo wa máa ṣe.